ní Oni-Orisan number 1 I can tell you pé mo lè sọ fún yín pé olórí ẹbí 3-4 ti jẹ tí ò ṣe pé kú ló jẹ wọ́n pò mí tó ṣe pé ẹbí fún ara wọn lọ ní ìgbẹ́ apá yín ò ká nǹkan tó wà lẹ́yìn. Kí ló mi bọ́ síbẹ̀? Ẹlòmíì bọ́ síbẹ̀. The only person tó jẹ́ olórí ẹbí tó ṣe pé ikú ló yọ pò mbẹ̀ nípa Síkírù Oni-Orisan. Lẹ́yìn pa Síkírù Oni-Orisan gan pàápàá ẹ̀bá jíjẹ ní Sadéyẹmí obìnrin ni òun náà ó ti ṣe lórí ẹbí. Mrs. Ìyábọ̀ Oni-Orisan Dòsùnmú ó ti ṣe lórí ẹbí ikú kọ́ ló yọ mọ́. Sọ̀rọ̀ mi yé sìn even pé bàbá Mọ́ṣúdì alára gan pàápàá nítorí pé wọ́n rí i pé òun ló dàgbà jù ní. Wọ́n ti fi wọ́n jẹ ńgbà yẹn kí wọ́n ló gbé wọn kúrò ńbẹ̀. Ṣé ọ̀rọ̀ ilẹ̀ tí ẹ̀ ń sọ yẹn náà ló mú wọn kúrò ńbẹ̀ ni? Bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ yìí náà ni ọ̀rọ̀ ilẹ̀ yìí náà ni ẹ rí pé nígbà tí akọ̀wé ń ka gbogbo nǹkan síta ó dáhùn wípé nígbà táwọn fẹ́ jókòó táwọn fẹ́ ṣe àwọn sọ pé àwọn ò fẹ́ nǹkan tó yẹ pé èèyàn kan òun nìkan ló máa lọ síwájú ló máa lóhùn front for ẹbí o ìmọ̀ gbogbo wa ló láti jẹ o so ẹni tí ó bá dẹ̀ ṣe àwọn á yọ kúrò which tí ó jẹ́ pé babaláyé ìyẹn Alhaji Moshood Babátúndé Oni-Orisan tó ṣe òun nìkan ló lọ gbé nǹkan ìní ẹbí tà èyí tó tẹ̀ wá jẹ́ pé tí ẹni wà conversant with nǹkan tó lọ ní media ó ṣe press conference ó dẹ̀ ó nà wípé òun nìkan lòún dá ṣe lóòótọ́ ó dẹ̀ tún sọ fún wọn pé ó dẹ̀ tún sọ fún gbogbo ayé pé ilẹ̀ yẹn pọ̀ bẹ́ẹ̀ kólúkálukú máa lọ bu tí ẹ̀ bẹ́ẹ̀ ni ó sọ bẹ́ẹ̀ àbẹ́ ẹ̀yin oríkà bẹ́ẹ̀ èmi ní kọ́pì lọ́wọ́ ọ̀tẹ̀ bá fẹ́ gbà ìwọ́n tó sọ nìyẹn sínú mídíà wípé òun ti ṣe léyìí tóun ṣe yìí náà kò sí nǹkan kan tẹ́yìn bí ìbọ̀dì lè ṣe fún ẹjọ́ ṣó lórí ẹbí rẹ kan lè ṣerú ẹ̀ ìwọ tó ṣe pé wọ́n fi ẹ́ ṣe alákòóso ìwọ tó ṣe pé wọ́n fi ẹ́ ṣe ẹni tó yẹ kó tún nǹkan tò so tó bá yọ lórí ẹbí kò burú jù bẹ́ẹ̀ ṣọ́rọ̀ mi yé sí gbogbo ẹbí tó náà lọ́wọ́ fi jẹ lórí ẹbí náà ló jókòó tó sọ pé ìwà tó wà á dẹ̀ fún ní 4 good meetings láti wá defend rẹ̀ even the family wọ́n tún fún ní soft ground láti bounce on kí ni nǹkan tá a dẹ̀ sọ lọ pé ẹni tí ìwọ pẹ̀lú ẹ̀ jíjọ ní dídíǹsì yìí wá jẹ́ kí ẹni yẹn wá meet gbogbo ẹbí kí ẹbí lè ṣe àlàyé fún wípé gbọ́ o ọkùnrin owó ẹni kó gba padà o a ò lè tún lẹ́tà fún èèyàn méjì o nǹkan ta ní kó ṣe nìyẹn ó ń yí wa gbókóró ní police station even ní police station náà wọn police tún advice ẹ pé Adéníjì Àdèlé àwọn SWAT wọ́n advice ẹ bàbá ẹ pé ní tí ní ẹ bí ẹ ṣàlàyé fún ẹ apologize ẹ pé ìbílẹ̀ yìí ẹ pé sáàrin ẹbí fáwọn ẹbí sọ stand wọn fún like he said ilẹ̀ pọ̀ lóòótọ́ ṣùgbọ́n we are not ready láti bá dubious land grabber ṣe nǹkan kan pọ̀ nǹkan tá à ń bẹ ìjọba àti gbogbo mídíà àti gbogbo èèyàn tí gbogbo àgbáyé là ń bẹ̀ sí ìbílẹ̀ pé kó jọ kó lọ gbowó ẹ̀ lọ́wọ́ bàbá láyé o àwọn ò ní nǹkan kan tá a fẹ́ bá a ṣe. Màmá kí a máa dání láàmú rẹpẹtẹ ẹ dárúkọ ojú ọ̀tá àti bàbá náà sọ pé ojú tó lè kàn gbọ́n wa bá kí ni àlàyé ta ló ní ojú ọ̀tá ta ló ní Oni-Orisan ṣe rí ojú ọ̀tá àti ṣe rí ilẹ̀ tí wọ́n ń pè ní oko Orisan òun ni gbogbo nǹkan tí ìjọba tó fún kí ló ti ń pè ní 1994 èyí tó wà ní sáìdì yìí 22.1.8 acres òun ni ó wà ní the left side if you are coming from Ìbẹ̀jú Lẹ́kì
òun ló wà ní the deadline even up to this present moment. Ẹ lọ wo nǹkan tó ń gbé síbẹ̀, Unauthorized ló wà ní. Nígbà tí Jákàndé di gómìnà, gbogbo ẹ̀ ó lọ bẹ́ẹ̀ lọ sí the so-called Ojú-Ọ̀tà. Nígbà tí Jákàndé di gómìnà ni wọ́n ṣe títì tẹ́ rí the express yẹn, òun ló gélẹ̀ wá sí méjì, but it has not touched what belongs to us. Kò dín nǹkan kan wá kù. And even to ensure pé that part tí gọ́ọ̀mẹ̀ntì gé tí gọ́ọ̀mẹ̀ntì tí títì jẹ yẹn a tún padà lọ and government and made another gazette ní 2007 given Oni-Orisan this side called Ojú-Ọ̀tà. So this is the broad this thing. Àkójọpọ̀ gbogbo ẹ̀ nìyẹn. Bẹ́ẹ̀ ni àkójọpọ̀ ẹ̀ nìyí tí ẹ̀ ń rí lọ́wọ́ mi ṣọ́rọ̀ mi yẹn sìn even ẹ wo mo ní àkójọpọ̀ ẹ̀ nìyẹn. So we have all our documents. Ojú-Ọ̀tà is not ìyàtọ̀ nínú kínní. The two gazettes gave it to Oni-Orisan. Èyí tó túmọ̀ sí pé ẹ lè bì sọ́tún. Bẹ́ẹ̀ni kẹ́ bì sósì. alátẹ̀lá àwọn aláni méjèèjì kó nípa lè bì sọ́tún àlè bì sósì. Tá a bá ṣe tán ní Ojú-Ọ̀tà tá a gbé alákátá lọ pẹ̀lú ìbílẹ̀ tó kúrò bẹ́ẹ̀ pátápátá à ń lọ sí Unauthorized. Ẹni tá a bá bá bẹ̀ náà ó jìyà gbé ni. So ajẹ́bẹ̀ tí ó ní fanfà lọ́wọ́lọ́wọ́ ẹ̀ Ojú-Ọ̀tà ni. Ojú-Ọ̀tà ni. Bàbá èyí kí n padà sọ́dọ̀ secretary sir nínú ọ̀rọ̀ tí ẹ sọ náà lẹ́ẹ̀kan àti dákọ̀ pé ìbílẹ̀ ṣé ìbílẹ̀ gangan ni ẹbí ń dojúkọ báyìí ni àbí bàbá tí wọ́n gba owó lọ́wọ́ ìbílẹ̀? Ẹ ṣé gan àti ìbílẹ̀ àti Alhaji Babatunde Oni-Orisan wọ́n lọ gbowó lọ́wọ́ ẹ̀ òun lẹ̀bi ń dojúkọ. Ẹbí ti already ta ilẹ̀ yìí, wọ́n ti exhaust ilẹ̀ yìí fún àwọn èèyàn kan, so a dẹ̀ ready láti bà ojú ẹbí wa jẹ́ because ẹbí wọn ń ṣe ẹbí jákujàku. Ó máa ń wà káàkiri nínú ẹbí pé èèyàn á rí àwọn èèyàn kọ̀ọ̀kan tó níwà burúkú nínú ẹbí bá ti ṣe rí Nàìjíríà nìyẹn. Thank you very much. Bá ṣe rí ní Nàìjíríà nìyẹn, but our stance ìdúró wa ni pé àti ìbílẹ̀ o tó lóun pín lọ́nà mẹ́ta fún Unauthorized descendant Alhaji Babatunde Oni-Orisan àti Ọbádìméjì Òṣòdì àti Ọlọ́jà. Ilẹ̀ wa ò ń ṣe ilẹ̀ tí wọ́n ń pín bẹ̀ yẹn, ilẹ̀ tá ti wà exhausted with since 2015. Àwọn tó ní nítorí pé wọ́n rí pé kò ń ṣẹlẹ̀ wàhálà ni wọ́n ṣe ti tètè lọ bẹ̀rẹ̀ iṣẹ́ o. Kò ń ṣẹlẹ̀ wàhálà, is a free land, it doesn't have any problem. And gbogbo transaction táwọn tó ní ilẹ̀ yẹn rà bọ́n ṣe rà wọ́n ò rà through lọ́yà jákujàku o. N.A. Bashua and Co. ẹ̀rí gbogbo ẹ̀ tí wọ́n fi wọ̀nyí bíbí. So àwọn tó rà gan wọ́n sanwó through lọ́yà Bashua ni. So it has already been sold. We can't sell a land that has already been sold to some people to another person to one claim right lé lórí. Àǹtí mi ṣe sọ bí olórí ẹbí wa tuntun chief mrs ṣe sọ, Unauthorized is one big land. Ọ̀nà ló là sí méjì. Ojú-Ọ̀tà tó ń sọ yẹn ojúbọ àwọn bàbá wa ni. Are you getting me? Ojúbọ àwọn bàbá wa ni. Bàbá wa tó fún yín ní ilẹ̀ yẹn, he was a warrior alongside with Kòsọ̀kọ́, the Ọba of Lagos tó lé ní 1851 láti ìsàlẹ̀ Èkó tí wọ́n sọ̀jọ́ wá pẹ̀lú àwọn Òṣòdì Tápà. There is no history like Òṣòdì Ọbádínà. There is no history like Òṣòdì Ọbádìméjì. Apala pẹ̀lú Òṣòdì on the other side after the water ni. He doesn't know our history. We have a declaration of that history. Àwọn jagunjagun bíi 7 sí 8 tó tẹ̀lé King Kòsọ́kọ́ sojourn in 1851. So gba àwọn tó pera wọn Unauthorized descendant tó wà ńbẹ̀ kan wá sọ bí bàbá tí wọ́n ṣe rìn débẹ̀. Are you getting me? And the land has been gazetted for the family not even before this time of our colonial time. It is during the white people time.
which is in the land archive. Ẹ má bínú. Are you getting me? Ilẹ̀ yìí ti wà gazetted long ago. Ó wà ní land archive níbẹ̀. Tó ti lọ́wọ́ ìjọba nú. Tó ti lọ́wọ́ ìjọba. Kí wá ló padà mú fàǹfà wá lébi pé wọ́n yaṣọ mọ́ni lọ́rùn. Thank you very much. Alhaji Babatunde Oni-Orisan, nítorí pé wọ́n fẹ́ jẹun tí ò yẹ kán jẹ, wọ́n wá owó òjijì. Wọ́n dẹ̀ lọ gbé ilẹ̀ ẹbí, wọ́n gbé lọ báwọn kan tó ti ń try láti ṣe over the time. Ilẹ̀ tí gbogbo àwọn atajoko yìí gan, we were not there when the family, nígbà táwọn family ṣe deed yẹn, sales yẹn pẹ̀lú àwọn tó ṣe pẹ̀lú, tí Ààrẹ Fákóredé jẹ́ one of them. Ọ̀nà méjì lòun ṣe jẹ́ lọ́dọ̀ tiwa, ó ralẹ̀. Ilẹ̀ tó rà gan ó ti ṣe surveyor tó ti ní red copy survey ní 2015 yìí tó rà fún ìyàwó ẹ̀ Mrs. Basirat Fakorede. That is almost 2 hectares of land. So nígbà tí bàbá dẹ̀ dé, bàbá Alhaji wa láìwọ̀ sọ pé òun ò mọ̀ pé a ti commit gbogbo ilẹ̀ yìí, because gbogbo our family la wà níjọ́ tí wọ́n present how the land has been allocated to every one of us ní 2020 nígbà tó present ẹ̀ fún wa. Adela faramọ́. Àwọn náà dẹ̀ tí débẹ̀ bí olórí ẹbí. Kò tiẹ̀ tí débẹ̀ àti olórí ẹbí mà ẹni Lady Sarah Adéyẹmí. Gbogbo adé agree, okay, ṣé nǹkan tó kù fáwọn ẹbí ni pé joint venture tá ṣe, no problem. Àwọn ọmọ náà bá wa náà bá nǹkan bẹ̀. All of a sudden la kò gbọ́ pé wọ́n lọ réyàn kan lórí ilẹ̀. Nígbà tá a dẹ̀ gbọ́ pé wọ́n réyàn lórí ilẹ̀, àwọn ẹbí wò pé kí la máa ṣe. Wọ́n pe chairman wa, wọ́n pe aunty náà gbà ẹ̀ chief Mrs. Kini, wọ́n pe everybody. At the end of the day, a gba police station lọ. Ní police station wọ́n rí pé I establish a fact. Lára àwọn ọmọ iṣẹ́ Harmony wá, ẹ lọ mú fact tí yín wá. Ìgbà tán máa mú wá judgment wa náà lọ mú wá. How did you get our judgment? Ẹ sọ pé ẹni báwo lẹ ṣe rí judgment tí ó bá ń ṣe pé Alhaji Babatunde Oni-Orisan ló mú wá báyìí, ẹni tẹ́ sọ pé ẹ fún ní ilẹ̀ 10 acre. Then do you have a right? Ṣé ní right lórí judgment wa ni? Ṣẹ́yìn la bá ṣe case nàbẹ́yìn ní family àwọn ń bọ̀. Okay, ẹ̀yin tán ni wọ́n pín ilẹ̀ fún tẹpẹ́ra yín ní Oṣòdì ọba di méjì ẹ̀yin kan. Okay, ẹ̀yin náà ẹ lọ mú pépà wá tí ilẹ̀ ẹ fi jẹ́ ti yín. Àwọn náà sá lọ́wọ́ wa. A bẹ̀rẹ̀ sí ń para police station. Nígbà tó di pé police station sọ bí chief Mrs. ṣe sọ pé ẹ padà lọ́lé kẹlọ́tù. We had 2 meetings tí bàbá yìí kọ fúnra rẹ̀ tó dẹ̀ tún kọ undertaking. Alhaji Babatunde Oni-Orisan pé òun wà sorry o, I did all this thing out of ignorance. Ẹ̀yẹn bí ẹ gbà mí. A dẹ̀ ní okay. Bí chief Mrs. ṣe sọ pé okay o, pé meeting pẹ̀lú ìbílẹ̀ àwọn ẹbí fẹ́ meet ẹ̀ kan dá 35 million ní ẹ̀ padà kó forí ilẹ̀ wa sílẹ̀. Òun ló wá mú wa lọ ṣe normal court proceeding pé ohun tá a rántí ṣe lọ́dún náà lọ́hùn tá ti gba judgment yẹ ká ṣe execution torí pé a rí pé kò sí wàhálà ń bẹ̀. A rí pé kò sí wàhálà àti gba judgment láti 2012 but it was not a problem land. We have done everything. Wọ́n la ṣe wá wò pé ẹ jẹ́ a lọ ṣe execution wa, wọ́n la ṣe lọ ṣe execution, wọ́n la ṣe. Bàtà wá ṣe execution tá fẹ́ lọ ṣiṣẹ́ 22nd of July last year a lọ sórí ilẹ̀. A rí pé wọ́n lọ káwọn èèyàn kan lọ, wọ́n kọ́lọ́pàá lọ. Ẹbí wa wá wò pé ká má bàa lọ síbẹ̀ torí pa fẹ́ lọ ṣiṣẹ́. Àtàlọ́pàá tán lọ́wọ́ àbẹ̀ tá bá tiẹ̀ rí wọ́n bẹ̀ kán lọ tiẹ̀ lọ bá arrest wọn. We wrote a letter to AIG Zone 2. So we will need a police protection. We want to go and do so things. A fẹ́ pe surveyor wọlé kó wá ṣiṣẹ́. Nígbà tá dẹ̀ máa wọ́n sign yẹn, wọ́n approve ẹ̀, a dẹ̀ lọ pẹ̀lú àwọn ọlọ́pàá. We went with nothing less than 11 policemen. Àwọn ẹbí àti ní olórí ẹbí wa. Bàtà dẹ̀ máa débẹ̀. Àbáwọn ọlọ́pàá kọ̀ọ̀kan bẹ̀ because instruction tí AIG Zone 2 fáwọn ọlọ́pàá tí wọ́n tó tẹ̀lé wa ni pé òun ò assign ẹni ọlọ́pàá láti lọ síbẹ̀ yẹn but ẹ lọ arrest àwọn ọlọ́pàá tẹ́ bá bẹ́ńbẹ̀ fún mi wá, mo fẹ́ rí wọn kán wá sọ ẹni tó gbé iṣẹ́ fún wọn tó fi lọ sórí ilẹ̀ yẹn. Bàtà dẹ̀ débẹ̀ àríyàn kankan bọ̀tà kọ̀ọ̀rọ̀ àwọn kan tó ń ṣiṣẹ́ tó gbé tó wọ jákẹ́ẹ̀tì Harmony Garden and kìíní kan estate. Àwọn kan sá lọ. Bàtà máa débẹ̀ àrí aṣọ wọn aquas exhibit. Àwa tí ń bọ̀ pé à ń jáde lọ.
àti ẹ̀ ti jáde gbogbo wa ti lọ. Àwọn ọlọ́pàá tó tẹ̀lé wọ́n dẹ̀ pé mọ́tò wọn break down, wọ́n ṣe sọ pé àwọn rí èèyàn tó surround wọn ní orí bíríjì Ẹ̀pẹ́ nìyẹn. Bí wọ́n ṣe pè mí tèmi pé àwọn driver táì mú ṣe pé olórí ẹbí wa ni pé chief mrs simbolẹ́wà wọ́n láwọn àẹ́jọ́ ẹ máa bọ̀ wọ́n láwọn ọlọ́pàá wa ta kó lọ kí wọ́n ti attack wọn. Ìgbà tá máa débẹ̀ káwọn tiẹ̀ tó débẹ̀ ṣe ló dàbí fíìmù lójú tèmi ní ìrírí. I saw that man one on one for the first time. Man wo? Saheed Abdullahi Musadoluwa. In fact bó ṣe kọ́kọ́ drive ló lọ blọ́ọ̀kì títì ṣe ló dàbí fíìmù lójú mi. Ó kọ́kọ́ lọ blọ́ọ̀kì kí lọ́wọ́ òkè báyìí ó tún blọ́ọ̀kì títì lọ́wọ́ sàlẹ̀ ló wá fi wá sáárín bí tí yẹn pọ̀ kò ń ṣe kékeré. Even the police we came with were just looking and they were even trying to talk to him pé a wá síbí láti wá ṣe nǹkan kan ni. Ó kó àwọn tọ́ọ̀gì wa pẹ̀lú ọlọ́pàá ó bẹ̀rẹ̀ sí náà wá kò pẹ́ bẹ́ẹ̀ ni chief mrs Ide tó jó lórí ẹbí wa ká tó fọ́ táwọn tó sọ̀rọ̀ báyìí ṣe ló mú ìgbájú fún wọn tó ná wọn nílẹ̀ lẹ́yìn ṣojú wa báyìí. None of us could do anything ṣe làkọ̀ká ọkọ̀ báyìí. Òun gangan fúnra rẹ̀ ló wá bẹ̀rẹ̀ sí, in fact it was just ranting. Mo á wò pé ṣé fíìmù ni mò ń wò ni àbí reality. Pé téèyàn bá tiẹ̀ léèyàn ya tọ́ọ̀gì ilé ayé wàá tiẹ̀ fi ọ̀wọ̀ fágbàlagbà tó bá tiẹ̀ ọkọ rẹ̀ ni ẹ̀ wá ní sùúrù wàá máa bá sọ̀rọ̀. In fact ìgbájú pẹ̀lú àwọn ọmọ ẹ̀ ni ká tó wí ká tó mọ̀ èmi pẹ̀lú Adéníjì dúró kán tún ṣe mú wa nà ní tó ní ká kú sá lọ. Kí ni nǹkan tí yóò sọ lọ́jọ́ náà tó jọba tí èèyàn bá ń bínú tó ń pariwo tó ń gbàyàn nǹkan bá máa jáde lẹ́nu ẹ̀ kí ló sọ? Ó ń jáde lẹ́nu ẹ̀ pé wọ́n ní wọ́n wó fẹ́ǹsì òun. A sọ fún pé ṣé ìwọ ní fẹ́ǹsì bí ni tàbí ta ló talẹ̀ fún ẹ. Ó láwọn ọlọ́pàá kọ́ ló lówó fẹ́ǹsì. Nobody broke your fence. Àwa la fẹ́ ṣiṣẹ́. Ẹni tó bá ti gba court judgment gbogbo alámọ̀ ní Nigeria of today òun ló nílẹ̀. Even gan kò ní building of 200 billion lórí ilẹ̀ yẹn, that building will come down. Àwa la nílẹ̀ àmọ́ ẹ̀rí àbẹ̀ ṣe transaction. Chief mrs wadẹ sọ mọ́ pé òun ò mọ̀ ẹ́ gbogbo àwọn ẹbí tàwa ń bí àmọ́ ẹ́ ó bá ṣe business tó bá yẹ pé tòótọ́ ni ìwọ sọ pé o nílẹ̀ ń bì ẹni tó talẹ̀ fún ẹ. Let every one of us appear before the court and say your own version. Let the baba say his own version and let ẹbí also come down kí gbogbo aṣọ version tiwa. But the most annoying part of it ni pé ìjọba rí pé ẹni táwọn rán lọ ṣiṣẹ́ in a right way was so brutalized and the case was also àwọn bíi méjì ni wọ́n tó ń nà wọ́n ọlọ́pàá méjì tí wọ́n nà wọ́n tí wọ́n á dé case wọn tó dé station wọn and the Nigerian police and the government still allow such human being to be walking around. Ìlú yìí ó kù díẹ̀ káàtó sá. Because if I have been tẹ́mi bá wà nínú situation yẹn my governor, my president, I will count them as a useless human being because that man should have been brought to case. Kó wá sọ fashion títí ẹ̀ tó fi lè lọ ẹni tó wà ní official duty tó wound ẹ̀ báyìí. Kàṣètò wá sọ pé ó wá mú obìnrin ó tún wá nà lórí property tó jẹ́ tàwọn ìran ẹ̀ lójú títì. We are appealing to the government, particularly the IG, that this case must be looked into. Ó ti wà lọ́dọ̀ wọn because the last time we sat with the former AIG tó retire Dúrósinmi ó sọ pé kéèsì wọn is a case of the state against Ìbílẹ̀ boys and Ìbílẹ̀. They invited Ìbílẹ̀, he did not appear and we have not even heard anything about that case. Kan jọ kí ìjọba tètè bá wa dwell on that case because it is very important. Because tèmi bá ní family tó fẹ́ ṣe police nísìn màá ní police ò wúlò but kán bá lè jẹ́ kí gbogbo wa encourage àwọn ọmọ wa pé tọ́mọ bá ń ṣiṣẹ́ on official duty tí nǹkan bá bá they must take that thing into cognizance and dealt with somebody that have done that. Kọ́lọ́ gbà wọ́n. Akọ̀wé ẹ̀kú ohun látàrọ́sà lórí ọ̀rọ̀ alùlẹ̀ àánú ni àlàyé tí àgbà ìbílẹ̀ sọ ni pé àwọn ò sí Nàìjíríà gbà yẹn. Àwọn ò sí ní Nàìjíríà rárá pé ẹni pé ọ̀nà àti wá ni ká fún lórúkọ burúkú ní orúkọ tí wọ́n dárúkọ. Ìṣẹ́rí ó wá dùn mí pé ẹni tí wọ́n nà gangan ṣí Mrs. Modúpẹ́ wọn ṣe ọmọ kékeré is close to 70 wọn ọ̀dẹ̀ lè rí a kan fi pé b tó bá dá òun lójú àtàwọn ọmọ ẹgbẹ́ ìtàn kóra wájọ yẹn kí wọ́n yọjú kájọ fojú ríra ní court of law. Òun gangan ṣẹfẹ́ gbọ́ ó wà ní black top and a brown trouser
In fact, Jẹ́ ìlẹ́rìí sí yẹn. there is a picture and video. Fídíò wà. Bàbá nínú kan tí bàbá akọ̀wé nínú ọ̀rọ̀ tí ìbílẹ̀ sọ náà ni pé inú òun á dùn ṣe ń bọ́ sáà ní ọ̀rọ̀ tí ìbílẹ̀ sọ náà ni pé inú òun á dùn tí olórí ẹbí yẹn màmá wa wọ́n bá lè wà káwọn jọ sọ̀rọ̀ nítubí nùbí fún ìtẹ̀síwájú ṣé lè ṣó ṣe ṣe. ní ìṣù pẹ̀lú ìbílẹ̀ kí la fẹ́ bá sọ. ọ̀rọ̀ ẹ̀tẹ̀ tí kọjá ni tó fẹ́ pa wọ́n ní bísínẹ́sì pẹ̀lú ẹ̀ ọ̀rọ̀ ẹ̀ tí kọjá tó bá mọ̀ pé òun ní nǹkan tóun fẹ́ bá ẹbí wa sọ. nǹkan tó wọ̀ rèé láptọ̀ òun rèé ẹ̀yin ní fídíò ìjọ yẹn lọ́wọ́ òun rèé ìbílẹ̀ rèé èmi ni mo wà nílẹ̀ ìbráhùn kọ ìwọ lọ́bẹ̀ ni white trouser ló wọ̀ àti ṣẹ́ẹ̀tì òun rèé èmi ni mo wà nílẹ̀ yìí. akọ̀wé ìgbàlọ́ òun ni fídíò ẹ̀ wà fídíò ẹ̀ wà akọ̀ screenshot fídíò ẹ̀ ni òun nìyẹn àwọn dẹ̀ ló wà nílẹ̀ yẹn so there is a video movie to it a complete movie jẹ́ pé tẹ́yìn bá rí ẹ̀rọ ọlọ́run abáyìn. Alhaji Moshood tí wọ́n jẹ́ olórí ẹbí tẹ́lẹ̀ kí màmá tó gbà kí ni ipò wọn pẹ̀lẹ́ bí lénìí. ọmọ ẹbí ni wọ́n. is ẹbí now because àti yọwọ́ lórí. ó kàn jẹ́ pé kò ń ṣe olórí ẹbí wa owó tí wọ́n gbà àwọn nìkan náà ni wọ́n kó dání ní àbí nínú ẹbí yìí náà àwọn kan wà tó ń tẹ̀lé wọn. To the best of our knowledge bá ṣe jókòó yìí I believe pé owó yẹn àwọn nìkan because a pè wọ́n sáàrin pé kí wọ́n á give account bó ṣe lówó fún wa wọn rà account give. ó give account. ok wọ́n give account. wọ́n dẹ̀ dán. kò dẹ̀ sí èèyàn kankan tó lòun fún ní kankan kọjá pé òun fi wọ Uber òun fi jẹun òun fi lọ sí medical òun fi ṣe kíní kan kò sí nǹkan kan. bàbá kan sọ yìí wọ́n tọmọ ọdún mélòó sá. 86. nínú ọ̀rọ̀ tẹ̀sọ́ lẹ́kùn ní nígbà tí wọ́n ní ìgbà ẹ̀mọ́ ni àwọn túbá àwọn tọrọ àforíjì lọ́wọ́ ẹbí pé gbà wọn padà ẹ wá lẹ fún kọ́lẹ́jọ pé bàbá gbọ́ padà o ẹni tó fún lówó ẹni tó gbowó lọ́wọ́ ẹ̀ lọ dáwọ́ ẹ̀ padà ẹ̀rẹ̀ ní pé kán tiẹ̀ pé ẹni kan mú ènìyàn kẹjọ jókòó ṣé wọ́n gbé ìgbésẹ̀ ńgbà bí wọ́n gbé ara òun ló wá prompt bá ṣe remove wọn because bá ṣe ń sọ pé kí wọ́n gbé ìgbésẹ̀ àtúwá ń rí ìwà míì tó tún wá ń lépa nínú ìwà wọn pẹ̀lú ìbílẹ̀ sí ẹbí òun lẹbí ṣe wá jókòó pé ta bá continue báyìí ẹbí wa ò lè ní ẹjú pé bàbá yìí ti bà nǹkan jẹ́ gan ẹ jẹ́ káwọn ẹjí pera wa káwá tún nǹkan tó. ẹjọ́ náà bínú ó tẹ̀ tún sọ fún wa ní mítìnì yẹn pé ìbílẹ̀ burú wọn ló máa pààyàn òun ò lè lọ fèsì ẹ̀ èyí tó tẹ̀ wá burú pátápátá bẹ́ẹ̀ ni pé ìbílẹ̀ yìí tẹ̀ rí tó bá lórí títì ló bẹ̀rẹ̀ sí pariwo àwọn ẹbí olè bàbá ẹgbẹ́ ẹbí yẹn bàbá yẹn òun kọ́kọ́ fún ní 35 million ó wá yá padà abáwọn ó tún sọ yí pé òun gba kí ló ń porúkọ ẹ̀ àwọn ẹbí òun bínú òun tún fún 2 million 37 million ló fún òótọ́ dẹ̀ 37 million ló fún bàbá láyé kò tẹ̀ ṣe 35. nítorí pé nǹkan tí bàbá láyé ṣí fún àwa ẹbí pé bóun ṣe náwó 37 million àwa tẹ̀ ń béèrè pé ó gba 35 gbòòrò tún ti rí 2 million ìbílẹ̀ ló jẹ́ ká mọ̀ pé òun tún gba 2 million. màmá olóyè ká máa fi kébì fi lè fi kọ́ síbi kan náà ẹ dárúkọ ààrẹ Fákóredé kí ni tiwọn nínú ọ̀rọ̀ tó wà lẹ̀ ẹ ti sọ ní àfitifiti o ṣùgbọ́n abẹ́kẹ́ sọ Yorùbá. ok gẹ́gẹ́ bá ṣe sọ fún yín ààrẹ Fákóredé ó wà lára àwọn tí ó jẹ́ pé ó kọ́kọ́ ra ilẹ̀ lọ́wọ́ ẹbí bó ṣe nígbà tí bàbá ti kúrò jó lórí ẹbí bó ṣe jẹ́ pé ẹni tí ó bá wọn dì pẹ̀lú ìtùbínùbí ó fún ara ẹ̀ lọ sí aláùsá ó lọ wo gbogbo all documents gbogbo àwọn òwe tó jọ mọ́ pé kí ló ti ń pè kó tó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ṣe ìwé tiẹ̀ so ààrẹ Fákóredé ó ti kọ́kọ́ ralẹ̀ lọ́wọ́ ẹbí 2016 ni wọ́n ti ralẹ̀ with some other people nígbà tí àwa ẹbí because
èmi as a leader bí gẹ́gẹ́ bí olórí nísìn nǹkan tí àwọn tí ó jẹ́ kán jù mí lọ tó ṣe on behalf of ẹbí wọn láti sọ pé àwa náà la ṣe nǹkan tí àwa ẹbí ṣe nígbà yẹn a rí pé ààrẹ Fákóredé ó jẹ́ èèyàn tó lóòótọ́ àwa wò pé ẹ jẹ́ ká ṣe nǹkan tó ń pè ní joint venture agreement and which tó jẹ́ pé a believe pé nígbà tá a ti yamaki eléyìí ni ti lágbájá eléyìí la ti tà eléyìí ni a fẹ́ fi kọ́ palace eléyìí la fẹ́ fi ṣe kí ló ti pè kàn kí làwọn ọmọ wa máa dé bá òun ló ṣe jẹ́ ká ṣe joint venture agreement yẹn pẹ̀lú ààrẹ tó jẹ́ pé with 5 hectares tó máa fetch wa ní 75 plots tó bá a kọ́ standard estate tán òun á mú tiẹ̀ àwa náà mú tiwa ó dẹ̀ máa bá wa gbé gàdàgbà Oni-Orisan housing estate kò ní pè lórúkọ ẹ̀ bí ìbílẹ̀ ṣe fẹ́ pé ilẹ̀ wa lórúkọ ẹ̀ so àwọn ọmọdọ́mọ wa àwọn náà rí nǹkan bá wọ́n á lè lọ sórí ilẹ̀ yẹn wọ́n á lè ní ilé wa rèé ààfin wa rèé ilẹ̀ wa rèé kò ṣe pé àwọn bàbá ńlá wa wọ́n ti jẹ gbogbo ẹ̀tàn kan káwa tó dé á tún wá jẹ́ wàhálà fún ọmọ wa lọ́jọ́ iwájú èyí tí ó ṣe pé wọ́n á kùn ní àwọn families nísìn ẹ̀rí pé àwọn ọmọ kankan déédéé máa dìde against àwọn tó ti ralẹ̀ táwọn bàbá ńlá wọn ti talẹ̀ fún wọn lọ́wọ́ láti tún rà lọ́wọ́ àwọn ni àwọn ò fẹ́ rú ẹ̀ nǹkan tó wà fún Oni-Orisan lóòótọ́ ó tóbi ó pọ̀ àdè fẹ́ kíyàn kankan kó fi ojú tẹ́ bá dé sàlẹ̀ kó a ní Oni-Orisan street bẹ́ẹ̀ Oni-Orisan court bẹ́ẹ̀ a ní so many houses níbẹ̀ tó jẹ́ Orisan ilé wa gan ní Ìgàdúgbọ̀rọ̀ yẹn ó ní the biggest. tẹpẹ́ lórí ni àbí ti ìsàlẹ̀kó. ìsàlẹ̀kó lórí ẹ̀pẹ́ yẹn òun ni oko Orisan kọ́dẹ̀ tó béèrè lọ́wọ́ yàn pé kí ló oko means farm àbí àwa la ní farm wa so a ò lè bá ìbílẹ̀ jókòó ọ̀rọ̀ ẹ̀tẹ̀ ti kọjá ọba yẹ ẹ má jẹ́ ká tanra wa jẹ èyí tó lè ṣe ni pé kó sùn bàbá láyé àti gbogbo àwọn tó ń dìjọ jókòó tó sọ̀rọ̀ ẹ̀ di Oni-Orisan mọ wọn lọ́wọ́ yẹn tó ń bá wọn pínlẹ̀ tó ń lóun rà lọ́wọ́ wọn tó ń ṣe kìnnìkan yẹn ẹ ṣáàbà sọ fún kókó olórí ilẹ̀ tiwa ẹ wò nǹkan tí gbogbo bó ṣe ń ṣe náà à ń gbọ́ ṣé agreement tó lóun sign pẹ̀lú bàbá láyé nǹkan tó sign pẹ̀lú bàbá láyé ẹ wò olóòtú family land just one person ẹni tó tún wá witness kí ló ti ń pè yẹn kò ń ṣe any member of the family o tún lọ prepare kí ló ti ń pè kàn tán o tún lọ prepare ìtàn oníṣẹ́ ń bà ẹ tiẹ̀ ló tún ṣe ṣe rí 419 báyìí ṣe rí 419. alága mo ní mo bẹ́yìn náà ní ọ̀rọ̀ kan tí ẹ fẹ́ bá wa sọ. gbogbo nǹkan tí chief mrs orúkọ yín sà Ọláwálé Jàfojú lórúkọ mi orí òótọ́ òun ni èmi believe pé gbogbo ẹbí níbi tí wà nìkan ló gbọ́dọ̀ dúró lé táwọn kan bá ti ṣe nǹkan síwájú ní ọ̀rọ̀ pípé tó ṣe yẹn ó right ó wrong ilẹ̀ yẹn ọmọ àtúnra ní is extremely common láàrin àwa Yorùbá a di wípé ìgbà alágbájá wọ́n ti tà ìgbà tàbí ìgbà tèmi rèé ẹ gbọ́dọ̀ wá túnra they must do everything to go against it. ìgbà tí bàbá Babátúndé wọ́n jẹ́ cousin mi lọ́jẹ́ ìgbà tó di olórí ẹbí mi ò lọ sí meeting yẹn
wọ́n dẹ̀ sì yàn mí ní meeting yẹn as chairman. Okay, n wá dẹ̀ gbọ́ pé wọ́n sọ̀rọ̀ ajagunbalẹ̀, wọ́n ṣe gbá wọ́n ṣàwo. N dẹ̀ ní pé èmi as chairman o, èmi ti gba report ní ọwọ́ àwọn tí wọ́n wà in charge of ọ̀rọ̀ ẹbí. Mo ti gba report lọ́wọ́ wọn lórí ọ̀rọ̀ ilẹ̀ ojú ọ̀tá yìí. Mo ti rí pé all the land there have been committed by them. Mo dẹ̀ lead delegation. In fact, Chief Mrs. wọ́n fẹ́ travel abroad níjọ́ yẹn ní around that time. Mo sọ fún wọn wípé meeting yẹn gbọ́dọ̀ wà ẹ̀gbọ́n yín ló jẹ́ ẹni mẹ́fà including this my cousin here and my cousin over there ni mo àti lọ́yà bàbá aláì Benson Enikumeyin or something, gbogbo wọn ni mo mú lọ sí ilé bàbá aláì láti wọ́n ọ̀nà wọn wípé kí ni yóò have been committed. So I was expecting it. Committed kí ni Yorùbá committed ká lè mọ̀. Committed means wípé gbogbo ilẹ̀ yẹn ó ti lólúwa. Pé kíní yìí a lè fọwọ́ kàn because àwọn tí wọ́n ṣe lórúkọ ẹbí wa ni. Nísìnyí the integrity of the family is at stake. What will we tell our forefathers that wípé nǹkan tó ti ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwa kan tún dé àti wá yìí ipò padà wípé wọ́n tún gbọ́dọ̀ fi túnra ìyẹn àdẹ̀tún lè talẹ̀ ẹni méjì. So as Oni-Orisan àti ta ilẹ̀ yẹn, our integrity is that we stick to what has been committed. Like the secretary said, none of us here ló wà in charge as at the dates being mentioned. That those including me, including Baba former Olori Ebi, he was not in charge. He was even older than them. So age kan ló fi ń Olori Ebi, age kan, because he is still alive. Àwọn tó Olori Ebi nígbà yẹn, they are younger than him, and they took those decisions. And we, now that we are in charge, we are bound to keep with the records and those decisions are done by the firm Bashua and Co. Because wọn lọ ṣe lẹ́yìn gbogbo tá sọ nísìn ó wà ní chambers Bashua and Co tí wọ́n represent ẹbí. So integrity wa ló wà at stake o. So ọ̀rọ̀ ilẹ̀, ọ̀rọ̀ owó, ọ̀rọ̀ kìíní kan is of no importance to us. What is important to us is the integrity of the family. Wípé àwọ̀ ò ní ṣe ẹbí tí ó ń talẹ̀ fún ẹni méjì tàbí ẹni mẹ́ta. Ìwọ tó bá fẹ́ mínísítà ìbílẹ̀ àbí mo tó kọ́ tó ń pè wọ́n tó bá fẹ́ ra irú nǹkan bẹ́ẹ̀ yẹn, ṣe bí wàá ṣe findings ẹ̀ dáadáa. Tẹ́nìkan bá pè ẹ̀ lórí ẹbí wà lọ the same paper kan fi yàn nígbà sí lórí ẹbí, orúkọ tèmi wà ńbẹ̀ as chairman, the same paper yẹn orúkọ òun wà ńbẹ̀ as secretary. You make attempts. On whose name do you even write the money? Ìgbà tó ń sọ pé wọ́n talẹ̀ mú ní pé kò possible because publication yẹn orúkọ tèmi wà ńbẹ̀. There was never a time Mr. Ibile called me or made enquiry. Iyò kí ló ń ta dúró nǹkan bẹ́ẹ̀ yẹn láláì ṣe proper investigation. With proper investigation, and our numbers are public. Kò sẹ́ni tí ò mọ̀ tí ò lè reach wa. So for you to go and do such a thing, ó kù díẹ̀ kí á tó. When I saw the agreement, I was baffled that not a single member of the family apart from Babalai signed. Bọ́lá ti ń ṣerú ẹ̀, ta ló máa gbarú ẹ̀. So our integrity has been called upon. So and based on integrity, we stand by what had been done before we took over. We stand by. Kókó bẹ́ẹ̀ ni pé kí ìbílẹ̀ lọ gba owó ẹ̀pà lọ́wọ́ bàbá. Bó ṣe máa gbọ́ owó ẹ̀ lọ́wọ́ ẹ̀. Ọlọ́pọ̀ wọn padà lọ́wọ́ bàbá Aláàjì Moshood, bàbá Túndé Oni-Orisan, ọlọ́pọ̀ wọn padà lọ́wọ́ wọn.
tí gbogbo ibi tó wẹ̀ bá há sí òun ló wẹ̀ bá há sí òun ló mọ̀ thank you very much òun ló mọ̀ bí tí ó send owó sí o òun ló mọ̀ táwọn fún lówó orí ilẹ̀ wa bí chairman wa ṣe sọ gbogbo ẹ̀ ló ti ní olúwa 100% olúwa láti 2015-16 kóhun gan tó bẹ̀rẹ̀ sí ṣe business ilẹ̀ gan. Ó yá gẹ̀dẹ̀ bá bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹbí tọ́lọ́wọ̀n jókòó ẹni tí babaláyé bá fún lówó. Babaláyé orúkọ tèmi ni Oni-Orisan Àbáyọ̀mí Kazeem. Babaláyé ò fún mi lówó. Mọ́mí wọn kọ́. Orúkọ tèmi ni Bùnmi Ọláyínká Oni-Orisan Adérọ̀mọ́lá. Èmi àti babaláyé òun ṣọ lọ́rọ̀ níbi kó máa gba kọ́bọ̀ lọ́wọ́ ẹ̀. Orúkọ tèmi ni Adébáyọ̀ Bátúndé láàrin. Babaláyé ò fẹ́ mi lówó mi ò tiẹ̀ mọ̀ pẹ́ òtẹ́. Orúkọ yẹn ni. orúkọ mi àbí ọdún ṣe kàn dé Bí èrè rẹ̀ gbàsà. ẹ̀yin ni ọdún lè gbà. Bí èrè rẹ̀ gbà. ẹgbẹ́ wọn kọ̀ bọ̀. Aláwọn. Àìní jẹ́ rájá díẹ̀ mi lórúkọ tèmi ò tẹ̀ lórúkọ kan rárá mi tẹ̀ mọ́ fáyé nìsín. Bàbá eré yìí jẹ́ ń bẹ̀. Ẹ̀yin kọ́. orúkọ mi adé ní ìjọba ẹ̀sìn Ẹ̀yin láti ọtí dúdú jù. babaláyé ẹni ògbó lọ́wọ́ mi ti ẹ̀mọ̀ wọn yíra mítì kan ni wọ́n ṣe. Bàbá ń kọ́ lọ́hùn. ẹjọ́ sàmú ní gbólóhùn méjì. orúkọ mi ni adékọlá lọ́sùn ìgbó kọ̀ọ̀kan babaláyé. Ẹ̀yin kọ́ sà orúkọ yín. Abíọ́dún Johnson ni mò ń jẹ́. Nípa kí má tún padà sẹ́yìn síwájú ní ká máa lọ right. Nǹkan tí mo rí ní pàtó ní nǹkan tó ṣẹlẹ̀ yìí wọ́n lẹ́ni tí ẹni tó jalè ò jẹ̀bi bí ò ṣẹni tí ó gbà lọ́wọ́ ẹ̀ ẹni tó lọ sókè lọ gbé epo lájà òun kọ́ ló jẹ̀bi o bí ò ṣẹni tó gbà lọ́wọ́ ẹ̀ ó dùn mí bẹ́ẹ̀ kí ìbílẹ̀ máa yọ̀ pé kò pààyàn tí ó bá jẹ́ pé ó lọ wí sí ìdàkejì ni irú ìjókòó yóò ní wáyé òun gan kò dẹ̀ ní àbọ̀bí tó ń gbọ́ gbé wà ọ̀pẹ́ ní fóluwa wípé ìyẹn ò ṣẹlẹ̀ kó lọ òun àti babaláyé kọjọ lọ sẹ́tù ara wọn which is Bàlájì Ọbátúndé Moshood Babátúndé Oni-Orisan kọjọ lọ sẹ́tù ara wọn ẹnìkan kì í dá fámìlì ṣe ṣé báwo ni gbogbo àjọkọ yìí báwo ni o ṣe rú péjọba ìdáhùn ni o ṣe wá kóhun àti kíbilẹ̀ mọ̀ wọ́n jọ ṣe so that a lè sáyìn a lè wà documented ṣó mọ ẹnì kọ́kọ́ ń wá ń gbà yìí ṣé ìbílẹ̀ mọ ẹnì kọ́kọ́ ń gbà àbẹ́ nìkan ń wá lè sọ pé òun mọ̀ so èmi ò rí nǹkan tí mo lè sọ bí ẹ lọ. Màmá ẹ̀yin kọ́. Ọlárẹ̀wájú obìnrin ní ìtẹ́ mọ̀ bílẹ̀ ní ìtẹ́ mọ̀ mi lè kọ̀ọ̀kan. Babaláyé kọ́. Gbọ́ kọ̀ọ̀kan lọ́wọ́ wọn. Ṣáàmà sà. Àwọn kọ̀ sẹ́yìn náà ni. Adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run wípé kìíní ìtèmi ni kìíní ìtiwa ni ọ̀tọ̀ọ̀tọ̀ ni èèyàn máa ṣe ń ṣe. Babaláyé tó bá pé òun nìkan ò pápẹ́ òun ló ní ó lè tà bọ́ àwa la ní kò lè tà totally impossible nobody here took one penny from him. Ṣe ní ọmọ bàbá ẹ̀ ní bó ṣe máa ń sọ alókò kan náà ló gbé mi àtòun bàbá kan náà ló gbé mi àti Alhaji Moshood Babátúndé láti ìjọ́ tí babaláyé ti ń lówó tó ti ń ṣòwò mi ìjẹ́rìn ṣàkàdé 100 naira ṣọ́rọ̀ mi yé ń sìn kò rán mi lọ skul kò bá àwọn òbí mi fowó kún wo skul mu kò rá oúnjẹ fún mi rí àfi kémi máa rà fún ṣáà ni so èmi ò gbà kọ́bọ̀ lọ́wọ́ ẹ̀ o so kí ìbílẹ̀ kó lọ gbowó ẹ̀ lọ́wọ́ ẹ̀. Alore TV Alore TV nílé nílé òkúre ẹ máa wò ó ètò tó kọ́ni lọ́gbọ́n